Mo kí wa mo kí wa o. Gbogbo ibi kíni tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà. Yèyé dára kó ó lè mí jẹ́. Ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀ o. Wọ́n ní Kwara State Governor Abdulrasak Abdulrahman. Ẹ tún rí kidnap àwọn tí ẹ lọ rescue lọ́dọ̀ àwọn terrorists tó kó lọ ní Kwara Catholic Church. Pekele arúgbó jẹ gbèsè ta ni yóò san pa. Tani ó san ẹni kí ni dára tún sọ yìí bá ṣe rí nìyẹn o. The Kwara State government has yet to release the 38 abducted members of the Christ Apostolic Church, Okesegun Eruku, Kwara State, who regained their freedom last Sunday to their families. However, days after the announcement, the worshippers are still not been reunited with their families. Several relatives told our correspondents that they were becoming increasingly anxious over the delay. Tani ò ní wà anxious. Wọ́n wá Eyiga láti rí family wọn ṣe rí nǹkan tá ń wí. Ẹ jọ̀ọ́, nígbà tí terrorists lọ kidnap àwọn èèyàn ní church. Tá dé rí wípé ní last Sunday, gbogbo wa là ń jubilate. Wípé government o, wọ́n ti lọ bá wa negotiate pẹ̀lú àwọn ọkọ ìyá àwọn terrorists o. Wọ́n ti gbọ́ bìtìbìtì owó látẹ̀bẹ̀ o. Tí gbogbo wa ń dunnú, tí wọ́n dẹ̀ sọ wípé wọ́n ti release wọn fún wọn. Wọ́n wá kó wọn lọ sí Kwara, Governor Kwara State Abdulrahman Abdulrasak. Wọ́n ní kó wọn wá kí wọ́n kó wọn lọ fún medical check-up. Paid by the Kwara State government. Ẹ bá jẹ́ kémi wá fit in bill. Èmi lè bá jẹ́ kí wá san bill. Torí àmọ́ nǹkan tẹ́ fẹ́ fàyè yín ṣe. Ẹ wá sọ bẹ́ẹ̀ ni pé nǹkan tó lágbára. Ibẹ̀ kan nìkan là ń lọ. Ẹ ti wá ṣe medical kíní kan fún gbogbo wọn tán. Ẹ dẹ̀ dá wọn padà kán lọ rí family náà. Iṣẹ́ màná ní Kwara State Governor. Ṣé náà tún rí kidnap wọn o. Ibi tó tẹ̀ wá lé dé báyìí. Hòtẹ́ẹ̀lì tán náà kó wọn sí. Wọ́n disclose hòtẹ́ẹ̀lì ibẹ̀. Wọ́n mọ ibi tí wọ́n wà. Ẹbí àwọn tó kidnap tán náà free báyìí. Wọ́n wá wọn òun lẹ́ ń gbọ́ yìí. Wọ́n rí wọn. Terrorist kidnap. Gọ́ọ̀mẹ̀ntì lọ gbà. Gọ́ọ̀mẹ̀ntì rí kidnap. Pekele arúgbó jẹ gbèsè ta ni yóò san ta ni yóò san just dayton ṣó ti rí nǹkan tí gbogbo wa jọ ń sọ láti jọjọ yìí just dayton ṣó ti rí tá bá ní irú àwa bíi just dayton bóyá ọ̀rọ̀ ilẹ̀ káàró òjìrè ṣe mú láyà tó mọyàn láyà ẹ̀ àtẹ̀mí àti àwa kankan kò ń ṣe nǹkan tá à ń sọ ìlà bá máa sọ. Lọ wo fídíò just dayton bó ṣe máa ń kọ fún àwọn àgbààgbà tọ́ba àti ìjòyè nílẹ̀ káàró òjìrè including bàbá Tinubu tí mo bá wá sọ̀rọ̀ ẹ̀yìn ká máa sọ wípé kò séyàn tí ẹ lè sọ̀rọ̀ sí. Òtítọ́ ládé sọ gbogbo wa kọ́ la máa ṣí èrè tá máa sánná nílọ náà. Kì í ṣe gbogbo wa la máa sá sẹ́yìn kákan tá máa ní pé ṣe rí wa. Ẹ wá gbọ́ ọmọ Adéyẹmọ òkú ewu iná kì í pa wòdìyàwòdì òkú ewu. Mo ní bó bá pẹ́ bó bá yá òtítọ́ á máa lékè irọ́. Ẹ wo iye ọdún tí Chief Igboho ti pariwo tí wọ́n fi ìyà ẹ̀jẹ̀ tí dì sí ìyá kílẹ̀ rẹ̀ pọ́n fi ń jọmọ Adéyẹmọ kò ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation nítorí Fúlàní ìyá Fúlàní náà fi ń jọmọ Adéyẹmọ kò sí nǹkan míì. Bàbá Tinubu mọ̀ fi ìyà jẹ ìyá Fúlàní ó fi ń jọmọ Adéyẹmọ ó fi làkàlẹ̀ ó ń fi bàbá Tinubu fi ẹgbẹ́ sí ìdí ọmọ Yorùbá ó fi ṣọmọ Fúlàní lóore. Ẹ dẹ̀rù páyé lẹ̀ ṣe ẹ wá gbọ́ nǹkan tí just dayton sọ. Fellow citizens of Nigeria, the only solution now that my head can think and my spirit is leading is to look for how to bring Sunday Igboho back. Sunday Igboho is what we need now. And what be Sunday Igboho? Whatever pardon, whatever lift, let them lift the ban on Sunday Igboho so that they can come and support police officers. Now, Egbetokun, I said that they should withdraw VIP. Senate, those ones, you see the way they humble, they talk now. They are scared that they will be vulnerable. Who bandits supposed carry if no be now? Who bandits supposed first bundle? There is fire on the mountain. There is fire on the mountain. Serious fire on the mountain. We are on our own. Fellow citizens of Nigeria, we are on our own. We are on our own because, let me give you 3 instances why I'm telling you that we are on our own. So let us start putting heads together now and look for how to advise our president, Asiwaju Bola Ahmed Tinubu, on the solution. Because obviously,
A country starts from a family to a community. Let me give you people a full gist. On Monday, all the Obas, we thought that when their wife go and cry on their neck, they will also cry on governor's neck. Governor will also go and give Asiwaju the report that communities are concerned. So let us start looking of how to protect and secure individual communities. The wives of Obas, they called a meeting. They contributed money to rent is the Oriental Hotel. Where did they go to? They even call Ashwebi. Everybody should come in white, well dressed with makeup, only for them to get there. Fellow Nigerians, they did not discuss security matter for 2 seconds. I'm talking of just 1 second. All the top women, big women in the society. Thank God I was not around. They sent me to I should come and joke. Do you believe that they were only discussing how their kings are beating their wife? They are beating them to stupor. Oba said they beat wife. So who the SVA is supposed to carry now? Yesterday, Oba still had their own meeting. The meeting scattered. They beat because the fight is how did their wives have the audacity to gather themselves together and do a meeting and be discussing their domestic matters. They did not discuss Nigeria matter. But they said that Council of Obas should meet. We're in serious problem. Now, governors, Southwest governors, and I'm very sure, very sure, Apari governor Governor Dapo, Naim, then wear Kampala, Ashwebi, nínú gbogbo rògbòdìyàn yìí, Dapo, ẹ tún náà ti mú Kampala. Sanwó-Olú, Governor Sanwó-Olú, ọkàn ẹ balẹ̀. Babajide Sanwó-Olú, you wear blue filler on top Kampala. Una go distance security. When bandits are giving us update on TikTok that they are coming, Lagos next, Sanwó-Olú, you still remember where to march. Taylor to Koshesi. Taylor Koshesi Kampala to give Sanwó-Olú war. We're in serious problem. Ó tàn bí ó tán o. Ṣàṣírí òtù báyìí. Ṣé àṣírí òtù just dé tó kúṣẹ́ o my sister. Ìbá jẹ́ pé a ní irú ọ̀pọ̀ bí èèyàn díẹ̀ bí ti irú just dé tó kún èmi náà lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Á fàjà fún wọn. Torí gbogbo fídíò woman yìí ò kì í fẹnu bò. Títí dórí bàbá Tinubu àtọba àti joyè. Ó ń bá wọn jẹ, ó ń bá wọn mu. Òun wà láàrin wọn kò dàbí ọmọ kò lè nìyàn bí tèmi báyìí. Ó wà láàrin wọn, wọ́n jọ ṣọpatí ni, wọ́n jọ máa ń ṣe gbogbo everything àtọkọ ẹ̀ gbogbo ẹ̀. Ṣùgbọ́n kò fi yẹn sọ wípé kó má lè sọ òtítọ́ ọ̀rọ̀ fún wọn. Ṣé ráyé, ṣé rí báṣìírí wọn ṣe tú. Àsìkò tẹ́ máa mọyì olóore yín leléyìí ọmọ Yorùbá. Àsìkò tẹ́ máa mọyì olóore yín leléyìí just dé tán. Adúpẹ́ lọ́wọ́ yín o. Tẹ́ ẹ bá wa gbóhùn síta lórí ọ̀rọ̀ ṣì Sunday Igboho. Ṣé rí bó ti dójú ẹ̀? Ẹ wo gbogbo ìgbà tí Chief Igboho lọ́dún náà ní 2020, ṣé 2020, 2019 kankan tí gbogbo wa pariwo torí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ìtawà ti mọ̀. Ìkanra yẹn ló mú wa. Táwọn ẹ sọ wípé mo ti máa wà too emotional jù. Òun ni mo fi ń sọ̀rọ̀ pé kinní kan ohun tí mo rí òrí ohun tí mo mọ̀ ò mọ̀ ni. Òun ló ṣe ká mi lára. Ìgbà tí ìwọ náà rí gbogbo nǹkan tá à ń fi tara sọ, ṣé omi ò jáde lójú ẹ? Ṣé kò rẹ̀? Ṣé kò sú ẹ? Ṣé kò bánú ẹ jẹ́? Kí ló wá fi ṣe kì í ṣe? Ṣé kí n máa fi dùnnú sọ ni? Ẹ wo gbogbo àlàyé àtọ̀rọ̀ tí Chief Igboho ti sọ ńgbà náà. Tó pe gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá, tó pe gbogbo àwọn àgbààgbà pé ẹ jà protect ilẹ̀ Yorùbá. Kò ń ṣerú àwa ló yẹ kí omi tẹ̀yìn wọ̀gbí lẹ́nu. Ṣebí nítorí àná ṣe ni mú ọmọ Adéyẹmọ dì ní ilé ni. Kì í ṣe torí Yorùbá nation nìkan. Nítorí Fúlàní àgàgà ẹ̀ṣẹ̀ tọ́mọ Adéyẹmọ dá bàbá Tinubu tí wọ́n fi wọ́n lè fi wọ́n sílẹ̀ nìyẹn. Wọ́n fi wọ́n negotiate pẹ̀lú àwọn Fúlàní. Ṣùgbọ́n bàbá Tinubu wọ́n lè plan budget. Bá ti plan budget fún education, fún health, fún road, fún gbogbo ẹ̀. Wọ́n tún ní budget fún tani o terrorist. Ṣebí inú house náà ti sọ. Ẹ bá ti gbọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ a máa ní irọ́ ni. Ṣé bára àwọn lawmaker ló sọ nínú house ṣẹ̀dẹ̀ anybody kó kanta ẹ̀kan dìbọ̀nkẹ̀. Ẹ̀yin bàbá Tinubu lè plan budget láti máa bẹ
terrorist ṣùgbọ́n bàbá Tinubu kọ̀ láti jẹ́ kó máa Adéyẹmọ gba freedom ẹ̀ so tó jẹ́ sí wípé èèyàn kan tá a tún ní ìfọ̀kànbalẹ̀ lé lórí tí ò ní dà wá tó dẹ̀ máa dúró tán bí ọmọ kan tí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kan ilẹ̀ káàárọ̀ òjìrè lọ́kùnrin lóbìnrin tí wọ́n gbà fún láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti fọlẹ̀ Yorùbá mọ́ láti dáàbò bo ẹ̀mí wa àti dúkìá wa bàbá Tinubu mú mọ́lẹ̀ wọ́n láwọn ò ní gbà tó já sí wípé ẹ ti ṣí wàálẹ̀ pé kí wọ́n wá pa iye tó bá fẹ́ pa láàrin wa nǹkan tẹ́ ẹ sọ fún wa nìyẹn bàbá Tinubu that is what we are saying ẹ jọ̀ọ́ níbi tọ́rọ̀ dé dúró ṣé adẹ̀ṣọ́ yìí pé Yorùbá ni bàbá Tinubu àbí Fúlàní nínú Fúlàní àbí Yorùbá ìkan jẹ́ kan àbí ẹ̀jẹ̀ Fúlàní ó ti mix mọ́ ti bàbá Tinubu kò nọ́mà ibẹ̀ ni kọ́kọ́ ṣe ráyè wọn bí ṣe rí ìgbà tí wọ́n ní wọ́n lọ pé ìpàdé meeting tí wọ́n ní àwọn gọ́vnà ṣe meeting ẹ rí pé mi ò sọ̀rọ̀ sí dc ọ̀rọ̀ yẹn ti tó sọ torí tí mo bá sọ nǹkan tí ó wà máìdì ọ̀pọ̀lọpọ̀ lẹ máa ń gbé parí ó ti máa ń fi emotional sí kinní kan jù ó ti máa ń ṣe kinní kan bẹ́ẹ̀ mi ṣe lè ṣe ni mo ṣe ṣe ẹ̀ torí kò sí nǹkan tó dùn mọ́yàn bẹ́ẹ̀ tí máa rẹ́rìn meeting tó lọ ṣe rubbish and nonsense ni wọn ò rí kankan ṣe ìgbádùn náà kàn lọ ṣe wọ́n kàn gbádùn wọ́n kàn kóra wọn lẹ́nu jọ ni wọ́n kàn ṣàṣe kán má bàa sọ wípé wọn ò dá sí ẹ̀yìn aráàlú kí aráàlú lè sọ wípé wọ́n ń gbìyànjú wọn ò ní outcome gidi kan nínú meeting yẹn ṣe bẹ́ẹ̀ ráṣìírí báyìí wọ́n á ṣe kankan rádaràdá ní ìlú tó ti ń pa kúkúrú tó ń pa gúngùn tó ń dẹ̀ fi mẹ́sẹ̀jì ránṣẹ́ wípé ikú ń bọ̀ ìjọba ẹ̀ làwọn bọ̀ ní Bámidélé Olúmilúà Èkìtì state government university àwọn ń bọ̀ wá kó níbẹ̀ àwọn ń bọ̀ ní Lagos state àwọn ń bọ̀ ní Ìjẹ̀bú Ọ̀sàsà gbogbo wọn ṣe rí wọn torí ẹ̀ lè ṣe ní kìsìkìsì ibẹ̀ nìkan náà kan tún láàánú àwọn kábíyèsí kọ́ ṣé ká àwọn kábíyèsí wọ́n bí èyí tó balẹ̀ lórí nígbà tá a ti sọ fún ní títí gbogbo kábíyèsí tó wà ní sáìdì ìlú ẹ ní káwọn ẹni fíléèjì ẹni sítì ẹni èké tó bá jẹ lórí ọ̀rọ̀ insecurity ẹ̀yìn yìí ẹ ní oore ọ̀fẹ́ ẹ kóra yín jọ papọ̀ ẹ lọ sí ọ̀dọ̀ àwọn ọba ọ̀dọ̀ yín pé ẹ fẹ́ wá bá wọn fọ̀rọ̀ tó nítorí ọ̀rọ̀ ẹ fẹ́ mọ̀ kí ni ipa tí wọ́n fún ní orí ètò ààbò fún ẹ̀mí yín àti dúkìá yín ṣe bọ́ba ní ẹ̀yin aráàlú ní rẹ́ẹ̀tì láti lọ míìtì wọn ẹ̀yin yúùtù àgàgà because àwọn ara wa ló kù fúnra wa o àtọ́ba àti gọ́fúnà àti Tinubu àti gbogbo wọn wọ́n ti yìn wá nú o ó lè ti pẹ́ ta ti sọ kínní níbi tí ọ̀rọ̀ dé dúró nísìn gbogbo àwa tá a bá ti rẹ́dì tán báyìí sọ̀rọ̀ báyìí Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ti gbọ́ pálí wọn nù wọ́n ti sá lọ sí Canada wọ́n ti yìnyín nù ṣe ti rí pé àwọn ọba wọn ò rí ti yín rò ṣe ti rí pé àwọn gọ́ọ̀nà wọn ò rí ti yín rò èèyàn kan tó lọ́ọ̀fù yín bàbá Tinubu ni ó kàn mọ́lẹ̀ báyìí wọ́n náà wò ní jẹ́ kó rescue yín gbogbo yín wá dákẹ́ just dey tán Ọlọ́run á máa bá wa ṣaláàbò lórí ẹ̀ o tó bàbá wa pariwo o torí bóyá bàbá á gbóhùn ẹ àwa mọ̀ pé lára àwọn ọmọ bàbá ni yín ẹ bá wa pé bàbá kẹ bá wa sọ nǹkan tó yẹ kẹ sọ fún wọn ó ti dójú ẹ báyìí ẹ̀yin olórí ẹ pẹ̀lẹ́ so àlùpàmọ́kù lẹ̀ ń jẹ nínú pálásì ayé yín ò wù mí. lẹ́yìn àṣẹ mẹ́kọ̀pù lẹ fi ń pàṣẹ ẹ̀ tọ́ bá ti lù yín tó lù yín lálùbami lẹ́yìn wọ́n wá gbọ́ pàṣẹ sẹ́yìn orí yín àláyé yín ò wù mí lẹ́ẹ̀kan sí ayé ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá ò lè wùwà because ẹ useless you are the most useless obìnrin ṣe ti rí ibi táwọn olórí ti wà functionable nílẹ̀ Yorùbá ibi tó ti máa rí àwọn olórí ọba ilẹ̀ Yorùbá pátì ni wọ́n bá ti gbọ́ pa àṣẹ sẹ́yìn tán ró déédéé tọkàn dúdú tán kúnlẹ̀ ṣóṣòṣó kiri àwọn alábòsí ẹ ti ẹ̀rá àwọn olórí inú pálàsì Ọọ̀ni yẹn tí wọ́n lágbára àwọn ẹlẹ́ṣẹ̀ dádì Ọọ̀ni kí ló dé tẹ lọ kó bọ́ksà sínú pálàsì torí ìròyìn wọn dọ́dọ̀ wá ń bì wọ́n lábẹ̀ṣẹ́ kù bí òjò ni wọ́n náà mènìyàn kan náà ẹ̀ṣẹ́ yìí ni ìfọ́tí ìfọ́rùn lẹ́yìn ojúgbà ní tìfẹ́yìn olórí pálàsì Ọọ̀ni so gbogbo àwọn ọba àlùbami náà fi yín ṣe pọ́nṣe báàgì lẹ́yìn olórí lọ́dọ̀ àwọn kábíyèsí ẹgbẹ́ àbálájọ tí ìlú ń lọ lódìlódì àwí náà àwọn awitan wọn lè débi tó yẹ kí ibi mítì yín ẹ̀yin olórí tí ẹ sọ̀rọ̀ débi síkí débi tó máa kọrí tí
ẹjọ́ kí lẹ wá wí báwọn bá ṣe ń lù yín lálùbami ẹ ti rọ́kọ lóko kú tẹ́lẹ̀ kẹ́ tó gbẹ̀pà sí ẹ jẹ́ moyó ìyà wo ìwọ tó bá ti rí wọn patí tó rí wọn tọkọ̀ dúdú tán ró dúdú tán ṣe kábíyèsí tán lọ́n ṣe pẹpẹ fúrú bí tí kábíyèsí bá jókòó sí wọ́n fẹ́ lè máa kẹnu bẹnu kábíyèsí nínú kámẹ́rà ń bẹ̀ èrò ni o ẹ̀ṣẹ̀ ni o àlùpà láyé yín ọ̀rọ̀ ti dójú ẹ̀ bàbá Ọbásanjọ́ ti sọ̀rọ̀ àti gbọ́ àwọn sójà ti fohùn síta wọ́n ní tẹ́rọ́rìsì ti fẹ́ pa wọ́n tán o wá wò wá. Good morning, sir. I'm standing here with Sector 2 Commander. The armed helicopter have just come over our head. The instruction I gave them, anything moving, they should engage it because most of my gun trucks are not moving. Like I said earlier, we are with the leading MRAPs and the 3 battalions are fighting and deployed. Nobody is running. But what we have here, I will give you some estimates to guide your good decision, sir. Boko Haram has fired more than 100 mortar bombs at us. They have fired more than 80 to 100 RPGs at us. In addition to more than 8 to 10 gun throws from every side since yesterday, we have not run, and the soldiers are not misbehaving or disobeying orders. We have casualties. I will come and see you in person on what we need to do, but we are not running. Neither is any soldier misbehaving or running. Sir, if you can look at that, that's one of our MRAP tire that is not run flat, that bullet tore. We have used more than 20 MRAP tires here. That's another one, sir. We have changed close to 250 e-loss tires due to the terrain. This is what we are facing in the Timbuktu Triangle, sir. But we are not running. We are fighting as a system, and we are doing our best to contain the situation and to achieve your mission, sir. No matter what religion you belong to, no matter where you come from, no matter what profession, we Nigerians are being killed. And our governments seem to be incapable of protecting us. We are part of the world community. If our government cannot do it, we have right to call on the international community to do for us what our government cannot do for us. And for anybody to say because those who are being killed belong to this region, belong to this religion, belong to this tribe, and then others too are being killed, cannot be an acceptable excuse. Before I left government, I know we had capacity to pick up anybody in Nigeria who commits crime anywhere. The capacity that we didn't have then is after we have identified and located such a criminal, we have no capacity to be able to pick him up without moving on land or by air. Now we have capacity. With drones, you can sniff them up. You can take them out. Why are we not doing that? Why are we apologizing? Why are we negotiating? Nigeria government má ti ya wèrè mọ́ Nigeria citizen lọ́wọ́ kò máa ń ṣe kékeré. Ṣé mọ̀ wípé àwọn terrorists wọ́n ti hijack àwọn sójà wa, àwọn military wa. Wọ́n ti fẹ́ pa wọ́n tán. Tí bá ń sọ ẹ̀ nírọ́ ni, ṣe bẹ́ẹ̀ rí nsìn. Wọ́n ti fẹ́ pa wọ́n tán. Wọ́n ti fẹ́ pa wọ́n tán, ti pa gbogbo sójà wa tán. Bẹ́ẹ̀ tí ń pa sójà náà ń paráàlú. Síbẹ̀síbẹ̀, Arewa leader urged federal government to give bandits amnesty, money like Niger Delta militants. Arewa leader urged
federal government to give bandits amnesty, money like Niger Delta militant. Bashiru Dalatu, leader of the Arewa Consultative Forum, ACF, has called on the federal government to consider granting amnesty and financial support to Fulani ethnic militias, commonly referred to as bandits, similar to measure provided to Niger Delta militants. He further stressed this does not mean the government should condone crime, but rather it should help rehabilitate and reintegrate these youth into society. Hey. Jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ gangan? Because ó bá jẹ́ wípé lótìtọ́ àti lódodo, ó ní Nigeria government fẹ́ kọ́ọ̀bù terrorists in Nigeria. Irú Arewa leader yìí, ṣé kò yẹ kó ti arrest ẹ̀? Gbogbo northern leaders and elders tó bá ti bọ́ síta lásìkò yìí tó wá solicit tó béèrè fún amnesty fún bandits fún terrorists, gbogbo wọn terrorists, there is nothing like bandits, terrorists. Ṣé ló yẹ kí federal government kó máa pick wọn one after the other? Àbí kí lẹ ní mo sọ? Because tí ẹ bá ní ẹ fẹ́ eradicate àwọn terrorists ṣùgbọ́n táwọn leaders wọ́n sì ń yan fandafanda kiri, ẹ tí ready àti ṣe kankan ni. Any northern leaders and elder, both the ex, present and the future, tó bá ti bọ́ síta tó ń bẹ̀rẹ̀ amnesty àbí ransom fún àwọn terrorists, ṣe bó yẹ kí ní federal government tẹ́ bá sọ wípé lótìtọ́ àti lódodo ẹ̀yin kọ́ lẹ̀ ń lo terrorists láti pa Nigeria citizen, bóyá ẹ fẹ́ reduce the population wa by fire by thunder, ṣe ló yẹ kẹ́ máa gbé wọn. Ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá Ọbásanjọ́. Bí gbogbo nǹkan bí bàbá ò bá tiẹ̀ get many things, eléyìí tí wọ́n sọ ìwọ́n rí sọ, àbí mo parọ́ ni. Àwọn òótọ́ ọ̀rọ̀ tó bá ti jáde jẹ́ ká máa kún wọn lọ́wọ́. Bàbá Ọbásanjọ́, bàmí ẹbọrọ owó, ẹ̀rí sọ, àwádìí mọ̀ pé ká lẹ́yìn lẹ́wà ń jọba. Àmọ́ iṣẹ́ ọwọ́ yín, àmọ́ nǹkan tẹ́ lè ṣe lórí eléyìí gbúdúdúdú. Bàbá Ọbásanjọ́ ò ní gbà. A ti fi wèrè pọ́ọ̀tì wèrè, a ti fi wèrè wo wèrè. Kò ní ṣe bí ti bàbá Tinubu tó lọ ń plan bọ́jẹ̀tì tó ń make bọ́jẹ̀tì fún terrorists. Ẹ̀dẹ̀ lẹ fẹ́ kí ẹ fẹ́ kọ́ọ̀bù terrorists. Irọ́ ni, nígbà tẹ́ ti lè máa ṣe bọ́jẹ̀tì fún àwọn terrorists. Ṣe bí àwọn lawmaker ló sọ yẹn. Kí ló wá dé tí àwọn northern leader, the northern leader and elders, kí ló dé tí wọ́n ní bọ́sìtà láti bá bẹ̀rẹ̀ amnesty fún terrorists? And you know what? You see all these northern leaders and elders, they are the most shameless human being on earth, the most heartless human being, the most useless human being in Nigeria. Yes. Oh yeah, tó bá nírọ́ ni mo pa. Name one or two things, positive one, tí northern leaders and elders tí wọ́n ti contribute towards Nigeria. They have been the ones suffocating Nigeria, buying Nigerian citizens. Àwọn ni wọ́n ṣe terrorists. Àwọn náà tó máa bọ́ síta tó máa ní terrorists àṣẹmálù ni. Àwọn ni wọ́n hold the government into ransom. Wọ́n tún ti hold gbogbo Nigeria into ransom. Àwọn ni wọ́n ń kó repentant terrorists sí inú military wa títí tó fi hijack àwọn sójà wa. Tó hijack military wa. Bàbá Tinubu mo dẹ̀ ti pariwo fún yín. Ẹ stop any governor láti máa sọ wípé àwọn repentant terrorists kò síbi tí kò ti rí repentant terrorists. Bó bá jẹ́ pé omi ló mọ̀ ọ́ mu jù tó ti di bárakú fún ẹ, àsìkò tó máa mú mi yẹn tó bá mú wàá rí pé ò ní nọ́mà. Àwọn eléyìí kan máa pààyàn, ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn, ibo náà ti repent. Ṣebí gbogbo repentant tí àwọn gọ́vnà Borno, Kaduna, Kano gbogbo wọn tí wọ́n kó aṣọ military sí lọ́rùn tó kó sínú àwọn sáàrin sójà, ṣe báwọn ni wọ́n fẹ́ pa gbogbo àwọn original sójà. Ẹ wo àwọn brothers wa. Ẹ wá wo àwọn ojúlówó ọmọ ọkọ Nàìjíríà tí wọ́n ń jà fitafita, ẹ wò wọ́n nínú igbó lórí peanut owó tó ń fún wọn. Pẹ̀lú ẹ̀wọ̀n Nigeria government á tún mú pàṣẹ wọn lẹ̀, wọ́n á tún ní kí àwọn terrorists tó jẹ́ military tó ti wọnú bẹ̀, wọ́n á ní kọ́ lọ wèlé wọn lọ́nà, wọ́n á pa wọ́n. Tó o bá rí anything ní online tó sọ pé Nigeria military troop o wọ́n lọ kọ́ńkà àwọn terrorists kan, irọ́ ni o, the other way round ni o, wọ́n ti fẹ́ pa gbogbo wọn tán. Ẹ gbà wá o, ọba ilẹ̀ Yorùbá àtàwọn olórí tí balẹ̀ Yorùbá jẹ́ o, ìjà náà ń jẹ́. Àwọn olórí tí fi gbé tàwọn náà wọn kábíyèsí ti fẹ́ pa wọ́n kú sáàfin lẹ́yìn ẹ wá fi pákéèkì gé ẹ fi ẹkùn gbogbo ojú lọ́dà. Ìjọ tí n bá tún rí yín tẹ jójú ẹ̀sìn àtẹlẹ́yà, ìwọ tó máa fi rú wọn tọrọ tí ìwọ náà fẹ́ bí kọ́mọ olórí ní pálásì, okú òfò àtàdánù ó fẹ́ lọ jìyà torí pé fẹ́ jolórí kan lè máa sọ pé kábíyèsí fẹ́yìn náà, ẹ̀yin sísà mi wọ̀nyí
ẹ̀yin olórí so nǹkan burúkú tó ju yín tó lélẹ̀ tá pọ́ńṣì báàgì lẹ́yìn olórí ní pálásì ìsọ̀nù ẹ̀kọ́ àmúmọ́ra nǹkan ṣe àṣé ẹ̀yin ọba wa àṣẹ hànà ló pọ̀ jù láàrin yín so bá ṣe rí yín ní ọtí káàkiri tẹ́ máa dá wo èèyàn bóra tẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé èèyàn gidi ni yín àṣẹ ánímà ló pọ̀ jù láàrin yín káàsà ẹ wá ní kí gbòòrò má dẹ̀rú baálẹ̀ ń tàgbó ìyàwó ẹ̀ ń tò gógóró ẹ̀dẹ̀lẹ̀ ò fẹ́ṣù lábúlé kábíyèsí ń yẹ̀ṣẹ́ àwọn olórí ń yọ̀ fọ́tí ẹ̀dẹ̀lẹ̀ ò fẹ́ṣù lábúlé. Ilẹ̀ Yorùbá ti dojúrú tó báyìí ni mo sọ yìí mo dúró ná má gbàgbé láti bá mi like bá mi subscribe sórí YouTube channel mi o fún mi support o ó jẹ́ gbé orónú ẹ̀ sílẹ̀ kó lè live freely kó lè enjoy ayé ẹ̀ tó bá jẹ́ tèmi dára èmi ò bóyá ọkàn oró mi sínú àlùbáríkà Ọlọ́run ni mo fẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń bá mi fọwọ́ kún thank you very much má gbàgbé láti bá mi sọ fáwọn èèyàn mi kó bá mi subscribe drop your comment make sure you like the video and help me share ilẹ̀ káàárọ̀ òjíire kò ní gbọ̀dàlẹ̀ àṣírí àwọn ọ̀dàlẹ̀ ti tú o ṣáà ti ń gbọ́ ohun tí mọ̀ wọ́n.